àkú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára lọ́wọ́ ọlọ́run ọba. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ ajé monday ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Àtíkù Abubakar òun mà ló ti fi èsì sí ìgbésẹ̀ kan èyí tí àwọn ẹgbẹ́ òṣèlú APC àti àwọn gómìnà tẹgbẹ́ òṣèlú APC tí wọ́n gbé wò nípa sísọ wípé àwọn fi ọwọ́ sí, àwọn fi ọkàn àti gbogbo ara sí o láti lè jẹ́ kí ààrẹ Tinubu kó díje dupò ààrẹ lẹ́ẹ̀kan sí lọ́dún 2027. Àtíkù Abubakar èyí tóun náà díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023, èyí tó fi ojú wòye rẹ̀ sínú ọ̀rọ̀ náà sọ wípé ẹni tí ẹ̀rù bá ń bà ló máa ń gbèrú ìgbésẹ̀ èyí tí Tinubu tòun ti àwọn gómìnà àti àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n gbé yìí ni wọ́n máa ń gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ó ní tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo níṣẹ́ ọwọ́ rẹ̀ àti ìwà rẹ̀ ló lè dálẹ́jọ́ níwájú àwọn ọmọ Nàìjíríà. Ó ní wípé irú nǹkan wọ̀nyí kò nílò láti máa béèrè fún ìfọwọ́sí àwọn gómìnà tàbí àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC kankan bí ti wù kó kéré mọ́ tó. Àtíkù Abubakar wà ní ibi ọ̀rọ̀ gbédé dúró yìí. Ó ní ta ni gómìnà níwájú ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti pọ̀ tó. Ó ní gbogbo àwọn gómìnà tí wọ́n fi ọwọ́ sí wípé kí ààrẹ Tinubu ó tẹ̀síwájú lọ́dún 2027 àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó fi mọ́ gbogbo àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC náà. Ó ní wọn ò tó nǹkan kan lára ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà èyí tó jẹ́ pé wọ́n lé ní mílíọ̀nù lọ́nà 200 léyìí tí gbogbo wọn náà ti mọ inú kòkò tí wọn yóò da ọ̀run lásì tí ó bá fi di ètò ìbò ọdún 2027. Àtíkù Abubakar tó sọ̀rọ̀ náà látọwọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí Àtíkù Abubakar eyín ọ̀gbẹ́ni Mazi Paul Ibe èyí tó fi ọ̀rọ̀ náà léde sọ wípé àwọn ọmọ Nàìjíríà ni yóò fọwọ́ kàn àti ni yóò fi ọ̀rọ̀ sílẹ̀ tí àsìkò bá tó. Ó ní oníkálukú wọn náà ló sì ti mọ ibi tí ètò ìṣèjọba Tinubu ibi tó ti gbé dé dúró àti àwọn ohun tó ti gbé ṣe. Nípa ìdí èyí àwọn ọmọ Nàìjíríà ni yóò sọ bóyá Tinubu yóò wọlé lọ́dún 2027 àbí kò ní wọlé pẹ̀lú ìbò wọn. Ẹ̀wẹ̀ ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ọlọ́gbọ́n kì í tàsé tí àgọ̀ nìkan ló máa ń yàtọ̀. Bí ọ̀rọ̀ ṣe ṣe rí lọ́dọ̀ Àtíkù Abubakar tí ṣe ti ẹgbẹ́ òṣèlú PDP, òun náà ni ọ̀rọ̀ ṣe rí o láti ọwọ́ ẹgbẹ́ òṣèlú People's Redemption Party PRP èyí tí àwọn náà ti sọ̀rọ̀. Ẹgbẹ́ òṣèlú PRP wọ́n ní ẹ̀rù ló ń ba Bọ́lá Tinubu tí fi ń mu tí ń sá kíjokíjo káàkiri bí ọmọléèwé eléyìí tí ìwé èsì ìdánwò rẹ̀ tó bọ́ sọnù lọ́wọ́ rẹ̀ o. Wọ́n ní tí kì í bá ṣe pé ẹ̀rù ní ń ba Tinubu wípé iṣẹ́ ọwọ́ rẹ̀ ò mọ́, ó ní kò nílò láti máa béèrè ojú rere lọ́dọ̀ àwọn gómìnà tàbí ẹnikẹ́ni yòówù nínú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní Tinubu ìbá ti bọ́ sí ìta gbangba láti lè béèrè ojú rere àtìlẹ́yìn àwọn ọmọ Nàìjíríà fún sáà ẹ̀ẹ̀kan sí eléyìí tó ń béèrè fún ọdún 2027. Ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PRP náà èyí tó fi ọ̀rọ̀ ń léde sọ̀rọ̀ náà di mímọ̀ nínú ọ̀rọ̀ kan tó fi léde lópin ọ̀sẹ̀. Ọ̀mọ̀wé Fálolú Bello èyí tó sọ wípé ìbẹ̀rùbojo àìṣedédé ààrẹ Tinubu tó ti ètò ìṣèjọba rẹ̀ òun ló mú tó fi ń wá ojú rere àwọn gómìnà tí ṣe ti ẹgbẹ́ òṣèlú APC àti àwọn tí wọ́n jẹ́ lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà. Ó ní ìbájẹ́ wípé ó ṣe ohun tó tọ́ àtohun tó yẹ ni tó bá jẹ́ pé ìrọ̀rùn ìgbádùn aláìlópin àti ohun tí àwọn ọmọ Nàìjíríà ń béèrè nínú ètò ìṣèjọba àwara òun ló fún àwọn ọmọ Nàìjíríà ni. Ó ní síwájú àsìkò yìí làwọn ọmọ Nàìjíríà yóò ti máa kọrin máa jó lọ à ń bẹ lẹ́yìn rẹ̀
fún ààrẹ Tinubu ó ní ṣùgbọ́n adùn làwọn ọmọ Nàìjíríà béèrè, ìkorò bíi jogbo báyìí ń ló fi sẹ́nu àwọn ọmọ Nàìjíríà. Ọ̀gbẹ́ni Bello wá rán ààrẹ Tinubu létí Bello tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú PRP wá ní kó wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Ivory Coast ní ọdún 2010 èyí tí ààrẹ Laurent Gbagbo èyí tó kanra rẹ̀ ń tìpátìkúùkù mọ́ àwọn olùgbé orílẹ̀-èdè ọ̀hún lọ́rùn, ṣùgbọ́n wọ́n ní àwọn olùgbé orílẹ̀-èdè Ivory Coast àwọn náà ni wọ́n tún èrò ara wọn pa nípa fífi ìbò lé ààrẹ ọ̀hún kúrò lórí ipò lọ́dún náà lọ́hùn-ún. Àwọn aláṣẹ tí wọ́n ń darí olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà ìlú Àbújá ní nǹkan bíi aago 2 ọ̀sán òní tí í ṣe ọjọ́ Ajé Monday ohun mà ni wọ́n kó àwọn agbófinró tó ń tẹ àwọn ẹ̀ṣọ́ aláàbò sọ̀dí láti lọ sí olú ilé iṣẹ́ ẹgbẹ́ òṣèlú PDP eléyìí tó ń bẹ ní Wadata àti èyí tó ń bẹ ní Wuse láti lọ ti olú ilé iṣẹ́ ẹgbẹ́ ọ̀hún pa, tí wọ́n sì ti kọ síbẹ̀ wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ ṣí ilẹ̀kùn tàbí wọ inú olú ilé iṣẹ́ ẹgbẹ́ òṣèlú PDP. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ àwọn oníròyìn èyí tí wọ́n ṣe ìwádìí náà fi hàn wípé ẹni tó jẹ́ alákòóso olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers Nyesom Wike òun ló gbé ìgbésẹ̀ náà pẹ̀lú ìròyìn tó fi léde ní òpin ọ̀sẹ̀ tó kọjá wípé àwọn ilẹ̀ kan tó jẹ́ ilẹ̀ ìjọba àpapọ̀ èyí tí àwọn ènìyàn ń lò nílùú Àbújá láti bí ọdún 10 sí ọdún bíi 45 sẹ́yìn ń làwọn ènìyàn ni wọ́n kọ̀ jálẹ̀ láti san owó èyí tó tọ́ àti èyí tó yẹ lórí ilẹ̀ ọ̀hún tí wọ́n ń yálò. Ilẹ̀ náà tó ní ilẹ̀ ìjọba èyí tó ń lọ bí 1.5 ó díẹ̀ báyìí tó ní gbogbo àwọn ènìyàn èyí tí ilẹ̀ ọ̀hún tó jẹ́ ilẹ̀ ìjọba tó ń bẹ níkàáwọ́ rẹ̀ tí wọ́n sì kọ̀ jálẹ̀ láti san owó èyí tó tọ́ àti èyí tó yẹ lórí àyálò lórí ilẹ̀ ọ̀hún ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa gbà padà. Nyesom Wike ní bá a bá sọ wípé a ṣe ètò òfin ó ní kò sí ẹni tó ga tó òfin ó ní nípa ìdí èyí ibi tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n kọ́ olú ilé iṣẹ́ ẹgbẹ́ wọn sí ó ní ilẹ̀ ìjọba ni tí wọ́n sì ti jẹ owó ọ̀hún nítorí gọbọi èyí tí wọ́n kọ̀ jálẹ̀ láti san owó náà sí àpò ìjọba. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó òun ló ti tẹ àwọn afurasí ajínigbé kan tí wọ́n sì dóòlà àwọn ènìyàn 2 kúrò lákàkà ìgbèkùn àwọn ajínigbé ní agbègbè Ìjẹ̀dẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó CSP Benjamin Hundeyin èyí tó fi ọ̀rọ̀ náà léde lówùúrọ̀ òní fáwọn oníròyìn nílùú Èkó sọ wípé ọjọ́bọ̀ Thursday tó kọjá ní iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní agbègbè Ìjẹ̀dẹ̀ Ìkòròdú ni wọ́n ń gba ìpè nítorí lemọ́lemọ́ wípé àwọn kófìrí àwọn ìbọn tí àwọn ajínigbé yìn léyìí tó sì mú ewu dání tó mú àwọn ọlọ́pàá ọ̀hún ní agbègbè náà láti támọ́ra tí ẹsẹ̀ ṣòkòtò ìjàkadì láti wọ ìyá ìjà pẹ̀lú àwọn ajínigbé náà. Wọ́n ní àwọn 2 báyìí ni wọ́n rí nínú ìgbèkùn àwọn ajínigbé tó nà pápá bora tó sì jẹ́ wípé àwọn méjèèjì náà ni wọ́n ti dóòlà kúrò ní àkàkà ìgbèkùn àwọn ajínigbé èyí tó jẹ́ wípé ìbáyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà Benjamin ní ìwádìí ṣì ń lọ síwájú látẹnu àwọn ènìyàn tí wọ́n dóòlà ẹ̀mí wọn kan láti lè mọ irúfẹ́ àwọn oníṣẹ́ ibi èyí tí wọ́n sá pamọ́ sínú òkùnkùn láti máa da omi àlàáfíà ìpínlẹ̀ Èkó láàmú. Ó ní gẹ́rẹ́ tí wọ́n bá ti fi ọwọ́ òfin mú ẹnikẹ́ni ó ní ìdúró sí ìbẹ̀rù sí ilé ẹjọ́ báyìí ni wọ́n ó máa taari wọn lọ nítorí sòsè àwọn tí wọ́n wá gbà kalẹ̀ kúrò níwájú àwọn ajínigbé náà ni wọ́n ti darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn fún ìtọ́jú tó péye. Nínú ìròyìn amúlùúdùn, ọ̀kan nínú àwọn obìnrin tó ń ṣeré sinimá àgbéléwò ti èdè òyìnbó àti Yorùbá eyín Àdùnní Adé òun mà ló ti kọ ominú àti ló ti korò ojú sí ọ̀rọ̀ kan eléyìí tó ń jà ranyinranyin bí ejò àpá ìpátá báyìí lórí ayélujára èyí tí ọ̀rọ̀ náà ta àbùkù bá Àdùnní Adé wípé bóun ti rẹwà tó tóun sì dáa tó lọ́mọbìnrin òun ò ní adé lórí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde Àdùnní Adé ló ti wá sọ̀rọ̀
wípé òun ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí. Gbogbo àwọn ènìyàn tó sọ ọ̀rọ̀ náà, pàápàá jù ẹni tó kọ́kọ́ sọ ọ̀rọ̀ ọ̀hún jáde, ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀ láti fi ọwọ́ òfin gbé, tí ó sì jẹ ìyà rẹ̀ lábẹ́ òfin fún ìbanilórúkọjẹ́ láwùjọ, èyí tó ní onítọ̀hún ó sọ ọ̀rọ̀ náà ó sì so mọ́ òun lẹ́sẹ̀. Gẹ́gẹ́ bí Àdùnní Adé ti sọ, ó wá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ní fọ́nrán náà tí wọ́n ti fi sórí ìkànnì ayélujára wọn báyìí, wípé òun fún wọn ní gbèdéke wákàtí 24 láti lọ yọ kúrò lórí àwọn ayélujára wọn gbogbo, kí wọ́n sì dá sínú ilẹ̀ eléyìí tí wọ́n da ìdọ̀tí sí, èyí tó túmọ̀ sí wípé kí wọ́n dìlíìtì rẹ̀ kúrò lórí ìkànnì ayélujára wọn. Ó ní bí bẹ́ẹ̀ kọ́, ẹnikẹ́ni yòówù tóun bá ṣe alábàápàdé fọ́nrán ọ̀hún lórí ìkànnì ayélujára rẹ̀ lòun yóò fi ọwọ́ òfin gbé, tí ó sì jẹ̀yà rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́ lábẹ́ òfin. Ó wá ní ẹni tó kọ́kọ́ sọ ọ̀rọ̀ náà ní ìwádìí tí ń lọ báyìí láti lè pín sí àkíyèsí, bí bẹ́ẹ̀ kọ́ yóò jẹmọ yóò yà lábẹ́ òfin, gẹ́gẹ́ bí Àdùnní Adé bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde lórí ìkànnì X rẹ̀ lówùúrọ̀ kùtùkùtù òní, pẹ̀lú bó ṣe korò ojú sí àwọn ènìyàn tí wọ́n ń bu pẹ̀lú wípé bó ti jẹ́ ọmọ ọdún 48 48 years tó ti rẹwà tó sì ní owó lọ́wọ́ ṣùgbọ́n kò ní adé lórí. Ó ní Ọlọ́run ọba ló ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo, òun ló sì ń pín ọlá àwọn ọrọ̀, òun ló pín ẹwà. Àdùnní Adé Ọlọ́run ló fún òun ní ẹwà, ló sì fún òun ní owó. Ó ní ilẹ̀ Olúwa kì í sí iṣu tóun ní ìgbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà ọkọ tí ó máa gbé òun gẹ̀gẹ̀, tí ó máa tọ́jú òun, Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún òun, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Àdùnní Adé fi ká ọ̀rọ̀ ọ̀hún lẹ̀. Ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Ẹ tún pàdé wa nígbà tí ẹ tún máa gbọ́ tún rẹ̀ míì nílé iṣẹ́ yìí. Síwájú ìgbà náà, gbogbo aládùúrà wípé ìbànújẹ́ ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.